ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ṣì máa play fún yín ẹ wo inú fídíò tí ẹ ń wò lẹ́gbẹ̀ẹ́ wa ó tún pẹ́ẹ́pẹ́ẹ́ àṣírí tẹ máa ń gbọ́ àṣírí pẹ́rẹ́pẹ́rẹ́ òun lọ́ọ́ tún nínú fídíò ẹ wò ẹ bá wa subscribe kẹ́ lè máa jẹ gbogbo ìgbádùn bó ṣe ń lọ ní agbo òṣèré ẹ wò láì fọ̀gbà pọlọpọlọ péjọ ẹ wò fídíò náà rèé ẹ ká sojú abẹ́ ń kó. wọ́n ti pa tíṣà tí wọ́n gbé ní ilẹ̀ Yorùbá wọ́n dú tíṣà bí ẹran tíṣà tó fi gbogbo ọjọ́ ayé ẹ̀ lọ kàwé láti fi sáàfù ilẹ̀ Yorùbá. Tinubu ẹlẹ́gbẹ́ security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho ẹ fàgò fẹ́ẹ́gùn Sunday Igboho ẹ kọ̀ láti fokun ẹ̀ sílẹ̀ Ọ̀yọ́ state lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù. This is a Black Monday fún wa nílẹ̀ Yorùbá. This is a Black Monday. Tinubu ìkànnìyàn o ìkànnìyàn kan bí ọmọ olódòdó o. Wọ́n ní àwọn kan ni wọ́n ń gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ àwọn kan ni wọ́n ní kẹ́ máa gbé fún Sunday Igboho wọ́n láwọn lọ ṣe àwọn lè ṣe gbá àwọn lè ṣàwo. Tinubu wọ́n là kí n lọ́ba ká lójo àkànbí ọmọ olódòdó gàgàbá àtàmọ̀ tẹ́lẹ̀ kọ́ lélẹ́yìn. Tó bá ṣe wípé àwọn kan ni wọ́n ń ṣọ̀tẹ̀ ni wọ́n ń pète pèrò ni wọ́n ń gbèrò nísàlẹ̀ ni wọ́n wá ń bá yín ni wọ́n ń competition wípé ẹ má gbé security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho páwọn lè ṣe àkànbí ọmọ olódòdó ò ṣe wẹnu lẹ̀ kó wẹnu ọkọ́ wípé bó ṣe ń lọ yìí wọn ò ní péré ajá kó má péré ìkòkò tí wọ́n fi ṣe é. Tinubu kò ṣe bóyá máa porí pé ilẹ̀ Yorùbá ń kọ́ àwọn ń pàwọn èèyàn ilẹ̀ Yorùbá tí wọn ò ní pariwo orúkọ ẹ̀. Tinubu ó ṣe léyìí tó Tinubu ìkàlẹ̀ léyìí bàbá oníbàbá ni wọ́n pa nípa nífọ̀nàfọ̀rù yìí. Tinubu ìwà ìkànnì yìí àwọn òun ní sọ pé wọ́n competition kò tí má gbé security lè gbà fún Sunday Igboho tí wọ́n dẹ̀ kọ̀ tí wọn ò jáde tí wọ́n kọ̀ tí wọn ò fakọyọ tí wọ́n kọ̀ tí wọn ò bọ́ síta ìgbà tójú pọ́ngún àwọn òdi àdìsá bá wa rà nígbà tó lé kókókókókó tọmọ Yorùbá ò rí nǹkan kan mọ́ Sunday Igboho iná la rí ṣé ní yẹ yín kẹ́ni lè ṣe mí ó ti wá lójú ẹ̀ ní sẹ́yìn wọ́n wá mú bàbá oníbàbá wọ́n wá du wọ́n dẹ̀ rìlíìsì fídíò yẹn síta wọ́n ní kálukú bẹ̀rẹ̀ sí ní pé tó bá mọ̀ nílẹ̀ Yorùbá yálà lẹ̀ Yorùbá ẹ̀ dìde àwọn tẹ́ fi ẹ̀yìn lẹ̀ fún yìí wọn ò tó fi ẹ̀yìn lẹ̀ fún o àwọn tẹ́lẹ̀ kó wá jogún yín yẹ̀yìn alálẹ̀ Yorùbá àwọn eléyìí wọ́n máa ń gbogbo ogun yín ni wọn ò kí ẹ̀ nítorí ìbò wọn ò kí ẹ̀ kílẹ̀ Yorùbá tán wọn ò kí ẹ̀ kó má kú ẹnì kankan nílẹ̀ Yorùbá. Eléyìí pọ̀ ó pọ̀ fún wa nílẹ̀ Yorùbá eléyìí pọ̀ ó pọ̀ ọmọlúwàbí ni wà nílẹ̀ Yorùbá. Tinubu ẹ ṣí ogun fún oníkálukú ẹ ṣí ogun fún oníkálukú ẹ tó bá lè gbé bọ̀ kó gbé ẹ tó bá lè gbé àdá kó gbé àdá ẹ má dúró pé nìkan máa ṣí ogun fún ẹnìkan. Sunday Igboho lẹni tó ń lọ́wọ́ ọmọ ogun 50,000 ọmọ ogun 500,000 ti dúró fún kí ló kù tẹ́ fẹ́ àkànbí ọmọ olódòdó wọn láàkí ní ọba kálójo jàgàbá àtà àmọ̀ táwọn agbọ́ ìtàn ẹ̀ tàṣì tún mọ̀ àníkìláyà sáàgùn ni chai ó pọ̀ fún wa nílẹ̀ Yorùbá. This is a very terrible one. Black Monday lélẹ́yìn nílẹ̀ Yorùbá, a day that we will never forget nílẹ̀ Yorùbá láyé. The day tí a ní gbàgbé, a day tí ọmọ wa ọkọ wa bàbá wa tíṣà wa olùkọ́ wa tó jí ní ẹ̀ tó lè lọ kọ́ àwọn ọmọ ní ìwé tí wọ́n wá mú tí wọ́n kó wọgbó pẹ̀lú àwọn kan tí wọ́n dẹ̀ dún ní ọrùn. What a day to remember. What a day that we will never forget in Yorùbá land. Gbogbo ẹni tí wọ́n sọ wípé ẹ lọ bá Tinubu wípé kó má gbé security ilẹ̀ Yorùbá fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí Tinubu dẹ̀ ń gbà sí lẹ́nu. Èmi mọ̀ wípé ìdàkẹ́ ní agenda kí wọ́n ti sọ fún yín pé ẹ make sure pé ẹ di Sunday Igboho lẹ́sẹ̀ mú o títí táwọn máa fi pa gbogbo Yorùbá tán o. Àbí kó jẹ́ pé ẹ̀ta inú bí ni tí kò kan ta ìmọ̀ wá wù. Tálámọ̀ tó máa kàn lọ́la ó ti kan Mr. Michael lẹ́nìí. Tálámọ̀ tó máa kàn ní ọ̀la bàbá yẹn lẹ̀ ń wò ní ojú fọ́nrán yín yẹn máa ṣò fídíò yẹn fún yín. Wọ́n ní wọ́n kọ́kọ́ introduce rẹ̀ ó dẹ̀ introduce rẹ̀ tán wọ́n wá ju Tinubu
nílẹ̀ Yorùbá Tinubu wọn wá dún bàbá yìí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì ọ̀dọ̀wọ́ yín o Ọọ̀ni ọ̀dọ̀wọ́ yín o Aláàfin Ọ̀yọ́ ọ̀dọ̀wọ́ yín o ẹ̀yẹ àgbàlẹ̀ Yorùbá ìka ní yín o ẹ̀ṣẹ̀ ní rẹ gbogbo ẹ̀yẹ àgbàlẹ̀ Yorùbá pátápátá ẹ̀ kì í ṣèyàn rẹ kì í ṣèyàn rẹ o àwọn alálẹ̀ ọ̀rẹ́ mi fẹ̀yìn lẹ̀kùn àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò rí ẹni fi ẹ̀yìn lẹ̀ fún ẹ̀yẹ àgbàlẹ̀ Yorùbá ẹ̀ kì í ṣe kúrẹ́ kì í ṣe kúrẹ́ kì í ṣe èèyàn rẹ kọ́ ní kálukú máa pè tó bá mọ̀ nínú yàrá kì í ṣe kúrẹ́ gbogbo ẹ̀yẹ àgbàlẹ̀ Yorùbá wuyì lórúkọ mi ìjọba fẹ́ pa mí ẹ̀ wá pa mí ọmọ yìí lẹ máa ń pa àpamọ́jẹ nìyí àpamọ́jẹ lẹ̀yẹ àgbàlẹ̀ Yorùbá ọmọ yìí lẹ máa ń pa pa wá ẹ̀rẹ̀bí pa wá pa wá àlọ́ sẹ́yìn òdi àárín káàkiri lórí ní títì kò síbi tó ọmọ Yorùbá ò sí àkiri ká ní àkiri ká aṣọ ọmọdé káàkiri àwọn tó tún wà nílẹ̀ tó ní kí Boko Haram wá pa wọ́n yé àgbàlẹ̀ Yorùbá náà máa bèrè lọ́wọ́ yín o gbọ́ ẹ bá ní tí ẹ fídíò yìí kọ́kọ́ ní Ọ̀jájá Ògúnwùsì ká náà fi hàn yọrí o ohun tó mú yín mú Sunday Igboho dání ẹ máa ṣàlàyé fún wa o àwọn ọmọdé ọmọ yín máa dé bá tọ̀ yìí àwọn ọmọdé ọmọ yín Tinubu àwọn ọmọ ẹ máa dé bá ìtọ̀ Monday Black Monday nílẹ̀ Yorùbá ní 18th of May 2026 bàbá wọn ní bàbá wọn dẹ̀ wọ́n dùn nílẹ̀ Yorùbá wọ́n tún ṣe fídíò ìkànnì yìí o tó tún lè tọ̀wọ́ lálẹ́ fẹ́ yìí báyìí kí ló dé tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n fi ẹ̀yìn ilẹ̀ fún ẹ̀yìn tó fẹ́ ẹ̀yìn ilẹ̀ fún yìí yé eléyìí pọ̀ ó pọ̀ ilẹ̀ Yorùbá láìsí ilẹ̀ Haúsá láìsí ilẹ̀ Haúsá láìsí ilẹ̀ Haúsá táàsí ilẹ̀ Haúsá nílẹ̀ Yorùbá wọ́n ní kò introduce ààrẹ báyẹn lẹ́ ń wo ìyẹn nínú igbó wọ́n ní kò introduce ààrẹ tó wọ́n dẹ̀ pa ṣọ̀gbọ́n olùkọ́sọ ara náà ẹ̀rẹ́ nífẹ̀ẹ́ yín dẹ̀ fún ogunlọ́kà ayé ẹ̀rẹ́ nífẹ̀ẹ́ yín dẹ̀ fún láàánú ògiri ọkọ̀ àwọn tẹ́kọ̀ wọlé lọ́wọ́ yìí ká ní wọ́n Tinubu Sunday Igboho dẹ̀ yẹ kó jáde olówó onígbà kọ́ máa pọmọ Yorùbá ó ní ẹ̀fì wọ́n dẹ̀ olówó obìnrin sísì lọ́wọ́ yín ẹ̀dẹ̀ Sunday Igboho ẹ̀mú dání Tinubu Sunday Igboho dání ẹ bá wá pẹ́ Tinubu tó bá yẹ kó máa fà àwọn mílítírì Sunday Igboho náà ní àfi mílítírì tì tó bá yẹ kó máa kó àwọn sójà àti Sunday Igboho náà ní kó àwọn sójà àti àwọn sójà ọmọ Yorùbá tí wọ́n ní gbàbọ̀dé níbi Sunday Igboho pé àwọn tó kù kó máa lọ kó wọn wálé Tinubu bá wọn tó kù Sunday Igboho kó máa lọ káwọn tó kù wálé o Tinubu pa wá o Tinubu ló ń pa wá ní Yorùbá ẹgbà wá o Tinubu ló ń pa wá o Tinubu sílẹ̀ kù Sunday Igboho jẹ́kọ̀ bá wa gbà wọn tó kù wálé eléyìí pọ̀ láwọn ọmọ ń gbé eléyìí pọ̀ o ilẹ̀ Haúsá ló ti nọ́mà kù nọ́mà ń lẹ̀ Yorùbá ohun tó ṣẹlẹ̀ yẹn náà máa ń lé Haúsá wọn náà máa ń lé Yorùbá àfarabẹ́lẹ̀ yẹ àgbà kádàrá kọ́ àyànmọ́ kọ́ àkọsílẹ̀ kọ́ àfẹ́ akọ eléyìí lẹ̀ Yorùbá Tinubu ẹ̀kọ́ ní Ọ̀jájá Ògúnwùsì akọ eléyìí o ẹlẹ́bí ọwọ́ adé akọ eléyìí o akọ àfẹ́ àgbà nílẹ̀ Yorùbá àgbà o Tinubu àgbà akọ eléyìí nílẹ̀ Yorùbá àfarabọ̀ ẹ bá mi díẹ̀ nílẹ̀ kókò Tinubu dára Yorùbá wuyì lórúkọ mi Tinubu àfarabọ̀ o gbogbo ọmọ Yorùbá ẹ tún síta ní kẹ́rì bọ́dí bọ́ síta Tinubu bẹ̀rẹ̀ sí ní pàwá gbogbo wa tọ́ Tinubu wa pàwá tọ́ ayé Buhari pàwá Tinubu wọlé wa mẹ́sì ó yẹ wa pàwá kó pàwá tọ́ lẹ́ẹ̀kan náà pàwá tọ́ gbogbo àwọn Yorùbá tọ́ Tinubu wa pàwá gbogbo wa tọ́ àgbà
wáyé àgbà akọ́sẹ́lẹ̀ Yorùbá akọ́lẹ̀ Yorùbá wa ò fẹ́ lé iṣẹ́ àwa ò gbà àwọn fún àkọ́wò ní pírísì kádàrá làwọn akàkádìrì fún wa lẹ̀ Yorùbá eléyìí ò ṣe kádàrá làwọn lẹ̀ Yorùbá o àkọsílẹ̀ àbúrò ò ṣe ti wá lẹ̀ Yorùbá Tinubu àfẹ́ Tinubu àgbà o àgbà eléyìí àgbà nígbà Tinubu àgbà eléyìí o ẹgbà wa lọ́wọ́ Tinubu ti máa ti pa wá tán Tinubu máa ti pa wá tán o Tinubu pa wá tán lẹ̀ Yorùbá ẹgbà wa lọ́wọ́ Tinubu pa wá tán o Tinubu kí ni Sunday Igboho dúró dé ẹni ẹ̀fọ́ àgbòfin egun ẹ̀ fokun ẹ̀ sílẹ̀ ẹni ẹgbẹ́ security náà ìbá fún Sunday Igboho ẹ̀ jẹ́ kó jáde àwọn àwọn kan ló lọ ṣe kí ni kọ́ lẹ́yìn àbẹ́ gbogbo ẹ̀ṣọ́ orí burúkú ni ṣé pé fẹ́ pa ẹ̀yin lọ́pọ̀ ìnáwó competition lẹ́yìn ni ṣé tí yín fẹ́ bàjẹ́ tàbí tí yín fẹ́ yẹ gbogbo ẹ̀yin tẹ̀ competition lẹ́yìn Sunday Igboho máa jáde ṣé tí yín fẹ́ bàjẹ́ tàbí tí yín fẹ́ yẹ ní pé fẹ́ pa gbogbo yín papọ̀ ni nílẹ̀ Yorùbá kí ló dé kí là ń ṣe fún yín wọ́n ṣe pé ọ̀tẹ̀ fún yín ni wọ́n dẹ̀ yín lé pé ọ̀tẹ̀ ní orí ibú ọ̀tẹ̀ wọ́n ṣe pé ẹ̀ fún yín ni Tinubu bá agúnfẹ́ tó tọ́ sí ọlọ́run ògbó tó bẹ̀rẹ̀ owó lọ́wọ́ ẹ̀ àti ní káwọn èèyàn tẹ̀lé Sunday Igboho ẹ̀kọ́ ògbà àwọn bọ́ìsì jáde àwọn local security ẹ̀kọ́ wọn jáde àwọn àmọ̀tẹ́kùn náà máa ṣiṣẹ́ pẹ̀lú Sunday Igboho jẹ́kọ́ tẹ̀léra wọn wọ́n bá tẹ̀ ají wọn gbé ní kọ̀ọ̀kan wa tó sàn wọn á ní kọ́mọ lọ́wọ́ ránṣọ́ọ̀mù wa lójú àwọn ọmọ kéékèèké àwọn primary school ni wọ́n mú tíṣà wọn ni wọ́n dàdọ̀ balẹ̀ wọ́n dẹ̀ du wọ́n dẹ̀ du bí ẹran wọ́n ṣe wá lẹ̀ Yorùbá nǹkan ṣe wá lẹ̀ Yorùbá ogun jà lẹ̀ Yorùbá ogun jà a dẹ̀ sọ fún yín gbogbo ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ bá ṣòfò ẹ̀yin tẹ́ ní ṣàǹfààní tẹ́ ẹ̀ bú wa nígbà tá a pàrọ̀ pé ẹ̀jẹ̀ àdánù olórí ibú yín mẹ́wàá láká olórí ibú ọwọ́ ara ẹ̀dá olórí ibú ọwọ́ ara ẹ̀dá mẹ́wàá láká olórí ibú ẹni òfò ọwọ́ ara ẹ̀dá ọba ńlá Elizabeth ẹ̀yin olórí ibú tó kù dà ẹ̀yin association ẹni òfò ẹ̀yin ìdàbá yìí nísìn apariwo fún yín pé àwárí tẹ̀yìn òrí àrí tó ń bọ̀ ẹ wo bàbá rí wọ́n ní kó introduce ààrẹ tó wọ́n wá dàdọ̀ balẹ̀ lójú àwọn ọmọ primary school wọ́n wá ń du èèyàn wọ́n du tó wọ́n wá jẹ̀dá fi àdá ṣá ogbórí ẹ̀ ẹ jẹ́ wo yé gbogbo ìpàdépátá gbogbo ìtọ́wà ní ìdípẹ́ kí kọ́ máa pa wálẹ̀ Yorùbá ọlọ́wọ́ àmúyẹ̀ ní lẹ́yìn Ṣèyí Mákindé ó wà gbẹ̀ yẹn ó dún 2027 election ọlọ́run ní jó wọlé ó ní wọlé president lágbára ọlọ́run ọba Ṣèyí Mákindé Ọ̀yọ́ state lẹ́yìn ti ṣẹlẹ̀ Ọ̀yọ́ state ní eléyìí ti ṣẹlẹ̀ àti helicopter kò máa fò Ṣèyí Mákindé helicopter ti máa wá fò kí wọ́n á ní Ṣèyí for president ẹ dìbò fún Ṣèyí Mákindé Ṣèyí for president ẹ dìbò fún Ṣèyí Mákindé àti helicopter kò máa fò àti àwọn èèyàn kan máa wọ gbókọ́ ni wọ́n ti rescue wọn wọ́n wá láyàláyà wọ́n á dá bàbá wa ní ọkọ wa ní ọmọ àwa obìnrin ní èèyàn kan ló bí bàbá yẹn ọkọ ẹnìkan ní ọmọ ẹnìkan ní bàbá àwọn kan ní ẹ̀yin tíṣà lọ́yọ̀ state tẹ́ bá daṣẹ́lẹ̀ òfò ṣe yín ìkọ̀kọ̀ náà máa mú yín ọ́ọ́nì tíṣà ìdọ̀yọ̀ state ẹ̀ daṣẹ́lẹ̀ wọ́n ti ní búùkì sàráàmù kábàkàwé mọ́lẹ̀ Yorùbá ẹ̀kọ́ ọmọ lọ́lẹ̀ kéwú ẹ̀ máa lọ kéwú àríkùbà tàṣà wọ́n ní ká gbọ́n lọ kéwú ẹ̀kọ́ ọmọ lọ sílé kéwú o ẹ̀kọ́ ọmọ lọ sílé kéwú o ẹ má yẹ kó pa yín tẹ́ bá wà ní kéwú wọn nípa yín ẹ sẹ́fù tẹ́ bá wà ní kéwú wọn nípa yín ẹ bá wà kéwú tó kẹ́ máa wà lọ tọrọ jẹ pọ́blẹ́mù ti yín nìyẹn o pọ́blẹ́mù ti yín nìyẹn orí tiẹ̀ ló burú Sunday Igboho is part of them Tinubu sílẹ̀kùn fún Sunday Igboho ẹ ti ní kó fi Yorùbá nation lẹ̀ kó jà fún security ó ti ń jà fún security tó ń jà fún ẹlẹ́ fún ní security ẹ fọ àgbòfin eégún ẹ fọkun ẹlẹ́ ẹ ti fún ní security àwọn tó kù nínú igbó yìí tí mo sọ lánàá ẹ ṣáà rí pé ìyá yẹn pọn ọmọ sẹ́yìn ọmọ kókó wà lẹ́yìn ẹ̀ nínú igbó tí wọ́n bá yọ ọmọ yẹn bọ́lẹ̀ lẹ́yìn ìyá yẹn tí wọ́n ti okó bọ́ nídìí tó bẹ̀rẹ̀ sí ní bá ọmọ yẹn sùn ká ló máa rescue wa gbogbo ẹ̀yin olórí ibú tẹ̀tà kò wá nígbà tá à ń sọ fún yín
ṣé bẹ́ẹ̀ tí láyé yín lóde sí I was shouting hey mọ tó ń bọ̀ we saw tomorrow àwa aláàárín tó wà lẹ̀ àrínú àròde ilẹ̀kùn ni wọ́n aṣí sínú aṣí síta a bẹ̀rẹ̀ sí ní pariwo fún yín kò sí èbúté ìbúra tán Ṣèyí Mákindé Ọọ̀ni Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ ẹ pawọ́ pọ̀ mọ́ ẹ̀kọ́ tẹ̀ bá ti ń jẹ́ ilẹ̀ Yorùbá ẹ pé Tinubu bàbá mi Olúbàdàn wọ́n ní kọ́ ní mo fọkàn tán lọ́wọ́ ìyàtọ̀ bó Olúgbọ́n kábíyèsí ọba Olúgbọ́n Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin Ọ̀yọ́ èyí tó tẹ àwọn orúkọ lè gbélé Yorùbá ní lọ́wọ́ lélẹ́yìn àkílẹ̀ fẹ́ lọ jẹ́ṣẹ́ fún wọn tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ gbó tútútútútú tẹ́ ẹ bá padà wá rí àwọn tó fi ilẹ̀ ẹ̀yìn ilẹ̀ fún yín iṣẹ́ kílẹ̀ fẹ́ jẹ́ fún wọn ibo lẹ fẹ́ sọ pé ẹ tún kọ́ ilẹ̀ Yorùbá dé kí lẹ fẹ́ sọ fún wọn wípé ẹ ṣe fún wa ilẹ̀ Yorùbá ibo lẹ fẹ́ sọ pé ẹ bá wa dé ilẹ̀ Yorùbá iṣẹ́ kílẹ̀ fẹ́ jẹ́ fún wọn iṣẹ́ kí lè jẹ́ fún bàbá wa lẹ̀ Yorùbá ẹ jọ ẹ sọ fún mi kí lè jẹ́ fún bàbá wa pé ibi tẹ́ ẹ tún kọ́ lẹ̀ Yorùbá dé lélẹ́yìn wọ́n ń dùn wá lórí ilẹ̀ wa wọ́n ń dùn wá yé bàbá yẹn yẹ kó sọ̀rọ̀ bàbá ní bàbá òun lẹ̀ ń wò yìí. Ó ti rí kú. Gbòmùtẹ́gbọ́ yẹn orí ẹ̀nà ọbẹ̀ àmọ́mọ́ búlọ̀ ọbẹ̀ yẹn ni pìtìpìtì ayé padà bá wa nílẹ̀ Yorùbá. My name is Michael, Mr. Michael. I am a teacher in Oyo State. Gbòmùtẹ́gbọ́ yẹn orí bàbá yẹn náà ọbẹ̀ yẹn fún fídíò ẹ̀ wà ń ta ẹ tó bá nídìí fún fídíò ẹ̀ wà ń ta boom tẹ́gbọ́n yẹn orí bàbá yẹn ni wọ́n sọ̀kalẹ̀ lójú àwọn primary school báwo ọjọ́ ọ̀la alẹ́ Yorùbá ṣe máa rí àwọn ọmọ primary school àwọn ọdún 6 àwọn ọdún 8 wọ́n ti ń gé orí èèyàn lójú wọn ọjọ́ ọ̀la alẹ́ Yorùbá báwo ló ṣe máa rí wọ́n dá tíṣà tó kọrin fún wọn lásẹ̀mílì láàárọ̀ wọ́n dà dùbúlẹ̀ lójú àwọn ọmọ primary school lójú àwọn ọmọ secondary school wọ́n dẹ̀ bẹ orí ẹ̀ boom wọ́n tún wá orí yẹn lẹ́yìn tó ń bẹ tó wá bẹ̀rẹ̀ sí ní ṣá eléyìí pọ̀ fún alẹ́ Yorùbá o ẹ bá wa bẹ Tinubu mo kọ́ fẹ́ bàjọba yìí jẹ ni bẹ́ẹ̀ ara ìjà lẹ́yìn wà lọ́dọ́kọ́ ni kẹ́ ẹ lọ sẹ́lẹ̀ kejì ara ìjà òní ẹ̀yìn wà àwọn ọmọ yín tó bá gbóná. àwọn ọmọ yín tó bá dáńtọ́ please ẹ kọ́ ẹ tún wọn síta. àwọn tó bá dáńtọ́ ẹ kọ́ wọn síta. A sọ fún yín o a sọ fún yín kéde tó 2026 tó wà yìí 2021 ni mo ti sọ fún yín kó tó jẹlẹ ní 2026 yìí maybe because I am not a pastor that is why you guys don't believe me maybe because I am not a far that is why you guys don't believe me. má ti gbẹ́ anybody wọlé lórí TikTok tí ò mute mo drop yín straight yẹn má ní láàárọ̀ ìfẹ́ kẹ́nìbọ̀dì tiẹ̀ ní mí lára. We saw this ahead ẹ ní sùúrù sà. ẹ bá agbósókè green ẹ gbósókè. Baby kìíní kan yẹn ó dàbọ̀ green ẹ gbósókè. Talele tó ń play music
ta ló ń play music mo fẹ́ drop onítọ̀ òní ta ni. I'll make it brief. Ẹ ní sùúrù. Àwọn nǹkan ṣe máa tó bẹ̀rẹ̀ sí ní pariwo sí. Tẹ́rí ọmọ Ògbómọ̀ṣọ́ lè ní. Ṣé rí ìròyìn tó ń kàn mí létí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Nǹkan tó bá ní lọ́kàn jẹ́ ni. Nǹkan tó bá ní lọ́kàn jẹ́ ni. Ṣé láwọn ata jẹ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tá a jẹ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́? Mo fọlọ́ntì ara mi. Àbújá ni mo wà, Àbújá ni mo bọ́ọ̀sì. Mi máa ń ká padà lọ sílẹ̀. Tó bá ti fẹ́ ká take lọ sí tó àwọn aṣíkábẹ̀rẹ̀ sí ní síkì àwọn èèyàn wa fúnra wa, ẹ jẹ́ ká ṣe fúnra wa táwọn tíjọba ò bá ṣe. Ẹ jẹ́ kí tíjọba ò bá ṣe fún wa, ẹ jẹ́ ká ṣe fúnra wa. Àwọn ìyá wa, àwọn ọmọ wa, àwọn àbúrò wa ò lè wá sùkúl kọ́kọ́ wa balẹ̀. This is getting too much. This is getting too much for it to get as far as Ògbómọ̀ṣọ́. Kẹ́ ẹ lè tún ní sọ́yà kó àwọn ọmọ sùkúl, kẹ́ ẹ máa kí lọ́jọ́ ọ̀la fẹ́ kí ni nǹkan tá a fẹ́ dúró ṣe, kí là ń dúró ṣe. Please let's mobilize ourselves. Ẹ jọ̀ọ́ àwa tá a bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ ká padà wá sílé ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká tẹsẹ̀ lé kọ́kọ́ ká dìpọ̀, ẹ má jẹ́ ká máa wo kíní ìrọ̀pá bá lè jọ. Nǹkan máa bàjẹ́ mọ́ wa lọ́wọ́, ẹ má jẹ́ ká dóde ìjọba o. This is getting too much, please. This is getting too much. For them to have the guts to go as far as Ògbómọ̀ṣọ́. Kẹ́ ẹ̀ tún wá kó àwọn ọmọ sukùl kẹ́ máa gé orí. Ẹ jọ̀ọ́ àkókò because I'm putting emotion. Bó ṣe rí lọ́kàn mi mo ṣe ń sọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe o. Àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí o, ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe o. Ẹ má jẹ́ ká fàyè tẹ̀lé yìí o. It's getting too much o. Ẹ jọ̀ọ́, I will come back to be able to finish it. Thank you for bringing me up. You are welcome. Thank you so much. Ṣẹ́gun ẹgbọ́n sókè. Ìyá mi kú ètò. Ẹ ṣeun mà. Bá a gbọ́n sókè mà. Ẹ máa lọ sí sàlẹ̀ mà. Ẹ máa lọ sí sàlẹ̀ mà. Ẹ máa lọ sí sàlẹ̀ mà tó bá ti gbọ́ nǹkan tá à ń sọ àkàdé ráyè gbà nǹkan tó ti gbọ́ wọlé. Ẹ bá a gbọ́n sókè. Ẹ máa fi ètò ìyá wa. Eléyìí máa fi wá lágbára. Níwà náà bàbá yìí báyìí, níwà náà bàbá yìí. Ìwà tí wọ́n fún mi tó dá báyìí, àwọn akọ́kọ́ ààrẹ kò tó jáde. Jẹ́ ẹ̀rù tó bá wa dé ilẹ̀ Yorùbá. Káwa ọmọ Yorùbá dìde fúnra wa ká jáde síta fún ọ̀pọ̀ tó wà o. Wọ́n tètè jẹ́ ká ṣe ní ìdìbò láti. Kí ló dé tí wọn ò gbéṣẹ́ yẹn fún Sunday Igboho? Ìwọ tẹ́lẹ̀ iṣẹ́ ọ̀tẹ̀lẹ̀ wò yẹn. Ṣé Tinubu wá jẹ́ Tinubu fúnra rẹ̀ tó bá pẹ́ ọ̀tẹ̀ ni àbí Tinubu fúnra rẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe tó bá pẹ́ ọ̀tẹ̀ ni wọ́n ní òkè ńlọ́ba kó lójo Tinubu ó ní fẹ́tò power láti pé ó yá Sunday Igboho ló bá mi rescue àwọn eléyìí tí Tinubu ò bá mọ ohun tó ń ṣe wọ́n á pa anybody tó kí second time tó tó. This is an evidence of tí Tinubu bá wọlé second time bóyá wọ́n á pa anybody ó wọlé kò wọlé Yorùbá ti wọ̀. Àtúgbà ọmọ Yorùbá yá jáde wọn lè pa gbogbo wa tán káwọn ìtànà kan ti jáde wọn lè pa gbogbo wa tán gbogbo rẹ̀ kan ṣe ẹ̀kọ́ ti pọ̀ sí ẹ̀kọ́ pọ̀ sí ẹ̀kọ́ àti ìgbà tí Gúnmi ti wá bàtàn jọ ẹni wàhálà yẹn ti ṣẹlẹ̀. Àwọn olórí ibú tó ń gbé Gúnmi wá sí Ìbàdàn àwọn ẹni òfò. Gbogbo aṣọ ẹgbẹ́ kan lè sọ̀rọ̀ gbogbo àwọn àfáà àgbọ̀kọ̀ kan tó ẹjẹ́ ẹgbẹ́ ń pa àwọn èèyàn. Wọn ò ní sọ̀rọ̀ àwọn ọmọ ìyá wọn náà ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn ò ní sọ̀rọ̀. Àwọn náà lájú kalẹ̀ lọ́yọ̀ọ́ wọ́n máa wò wọ́n ẹni tó bá gbọ̀ olóńgbé yìí lò wọ́n lájú kalẹ̀ wọ́n pa wọ́n tán ètò ọlọ́run àgbà àtọ́rọ̀. Ẹ wà lórí TikTok ẹni tẹ́ bá power tap tí wọ́n bá ti drop yín ẹ má send request wọn because àní tún yín gbé wọlé àwọn tó bá lè power tap tán lè dúró lórí show tán lè like show àwọn la máa gbé wọlé so ẹ̀ka tún gbé kọ́ọ̀dù kan sí lórí fóònù. Mr. Levis a máa pàdé ń jọ mi àkínṣe yẹn lórí péjì èlé bá a gbóhùn sókè lórí fóònù sà. Tani. Ẹ káàsán ẹ pẹ̀lẹ́ níta ní Yorùbá wò ẹ pẹ̀lẹ́ tí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni ìmọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi o. ẹni sùn mà. Ẹkún egbére tó ń sun yẹn ẹkún yẹn ló máa sùn. Torí ẹ̀ ló jẹ́ kí wọ́n wá sókè ìjà àbọ̀lẹ̀ olóògùn. Ẹjọ́ ẹ filẹ̀ wálé wa ẹ filẹ̀ kó sọ̀rọ̀. You are a stupid woman. You are an evil woman pretending to be a Yoruba. You are an idiot. Inú yín báyìí wọ́n ti sanwó fún yín ẹ máa lẹ́nu yín ẹni yín rí ẹ máa rẹ. Ẹ tó bá fún lẹ́sì
ẹni tó bá fún lésì máa drop onítọ̀hún ẹni tó bá fún lésì máa drop onítọ̀hún ẹni tó bá fi lè fún lésì máa drop onítọ̀hún ẹ fi lè yẹ kó sọ̀rọ̀ ẹ fi lè yẹ kó sọ̀rọ̀ ẹ yẹ kó sọ̀rọ̀. What's your issue? You don't even look Yoruba, you look Igbo, man. Look at your fucking feet, man. Leave Yoruba and leave Tinubu alone. Tinubu ṣiṣẹ́ takuntakun láti tún ìlú yìí ṣe. Nítorí ẹ̀yin olè tẹ́ ṣẹ́nu gbàgà bíi kíní yìí. Wọ́n ti sanwó fún ẹ̀ máa rí Tinubu Sunday go you are a stupid woman, you are a foolish woman. Kò sí nítorí ẹ̀ mo ti ní pé tá a bá wò dáadáa bàbá yín Igbo ló máa jẹ́. Ìyá yín Igbo ni. Wọ́n sọ pé ọmọ ẹni ò kí ń ṣèdí bàbàrà káfílẹ̀kẹ̀ bọ̀dì ẹlòmíì ó ti rú yín báyìí ló máa ń lò. Stop gbogbo nọ́sẹ̀sì yìí bá sunkún látẹ̀lé dọ̀là Tinubu máa wọlé tí Tinubu bá dẹ̀ ti ṣe tán Ṣèyí Mákindé tún máa ṣe àdéhùn tún máa gbé fún Haúsá àti máa wọlé bá ṣe máa ṣe nìyẹn.